Let's watch this video so that I have some 1 or 2 things to tell you. Let's watch this video. Kasongo, yeah. Sir, kí la ló ṣe mọ́tò yìí? Ani ba ṣe ń bọ̀ láti ilé mọ́tò yẹn kàn jack ni ó ń jack àbí máa jack kí ló ṣe mọ́tò yẹn náà. Nǹkan tó ṣe gogo nìyẹn, especially ilé omi yẹn baby. Ó gbóná gidi gan kí n ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Òun ṣàlẹ̀ ń gbọ́ ẹ̀. Ní sùúrù ẹ ní jack. Ó jack. Ẹ jẹ́ kí ṣí bọ́nẹ̀tì ẹ̀ kí sáré láàmà mọ́ ó máa ṣẹ́ ń sìn. Wèrè màá lélẹ̀ ìgbẹ́ orí ẹ̀ máa ti dàrú kẹ́ ẹ̀. Wèrè àbí wèrè. Ó ti ń sinmi o. Ṣé wọ́n fún mọ́tò ẹni? Irú mọ́tò báyìí ló fẹ́ láàmà mọ́ lórí. Ẹni jẹ́ sílẹ̀ ẹni kan jack ẹni sáré fi àmà ńlá. Ó bá dé mọ́tò yẹn. Baby, báyìí wò ta, ṣé kò ṣe ìfẹ̀lẹ́ máa ń wọ̀ tẹ́lẹ̀? Ó máa ṣiṣẹ́ ń sìn. Àbí ọgbà àwọn wèrè náà wà. Ẹ mọ̀ nǹkan ẹ jẹ́ kí n láàmà mọ́. Olórí ibú àtàjẹ́. Sílẹ̀ baby má stress ara ẹ̀ wọ́n jẹ́ kó láàmà mọ́. Wọ́n láàmà ẹ̀ mọ́. Kí ló dé ẹ̀ máa ní Ṣé sùúrù bàbá báyìí? ẹ̀ fowó tó ẹ̀ ìgbà tó lọ mọ́tò? Má stress ara ẹ̀ olórí burúkú ni bó ṣe wà yìí. Wà á ti rí pé yà ń jẹ lé. Ṣé o rí pé yà ń jẹ ọ̀gá ẹ̀ gbogbo la fẹ́ rí? Kí ló dé ẹ̀yin kọ́sọ́mà ẹ̀ kí ní ìgbàgbọ́? Ọ̀gá ẹ̀ gbogbo la fẹ́ rí. Ọ̀gá mi. Àní kí o má stress ara ẹ̀ ọ̀gá ẹ̀ gbogbo la fẹ́ rí. Ẹ wá o ẹ kà mọ̀kọ́ tá a ṣe o. Bó ṣe máa ń ṣe nìyẹn. Dídá ló dá ọ̀rọ̀ Ṣé ẹgbẹ́ ṣe fẹ́ láàmà lọ́mọ. mọ́ mi nígbà tó dẹ̀ fi báyìí? Lọ́pàá sábà. Sílẹ̀ bébí àní kí o má pariwo jù. Ó Orí ṣe bá ọmọ ló fẹ́ yà. kúndé ni ẹ̀wà. Tó bá jẹ́ pàṣẹ bíbá yẹn ti bó ṣe máa lámà mọ́ nìyẹn. Àwẹ̀rẹ̀ máa ní ọlọ́mọ. Ọ̀gá wọn fẹ́ ṣe mọ́tò. They are calling us for there. They don't bring work, jare. Wọ́n fẹ́ ṣe mọ́tò bẹ́ẹ̀. Wetin dey do you now? Ọ̀gá ó yà. Wetin you dey smell now? Àwọn Orí rèé. ọmọọṣẹ́ máa ti dàrú kẹ́ kó fún àwọn mọ́tò. What's going on here? No, ladies and gentlemen. I agree to now. Ọ̀gá wọ́n ní nǹkan ṣe mọ́tò wọn ó ní mo ní kí n láàmà mọ́ kí mọ́tò yẹn bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ wọn ò dẹ̀ fẹ́ gbà. They never ready to do their work. If you say they don't ready to do their work, now the best thing you don't tell them be that. And to knock around my main head, come down. So you no go out again. Ọ̀gá ẹ gbọ́kàn tó ṣe mọ́tò ẹ kàn ṣe ẹ ń ṣe bó sí mi. Ìgbà tá à ń bọ̀ láti ilé ó ti mọ́tò yẹn bá ṣe ń bọ̀ ó ṣe àfihàn ẹ̀jẹ̀ kí ló ní. Wait first. Wait first. Ẹ̀jẹ̀ kí ló ló ṣe mọ́tò yẹn náà. Wait first. Ilé omi yẹn ó ń gbóná ó ti ń gbóná jù kò dẹ̀ kí n ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Say the house of water. Bá ṣe ń gbé bọ̀ ó ń gbóná ó ṣàn jákì mọ́ra wọn. Ìdè hot feed àti àìpédé lọ́mọṣẹ́ yín bá ní òun máa láàmà àwọn ló máa fi ṣiṣẹ́. Àṣọ síwìn ni àbí ó ti ya wèrè. Kí ó tẹ́ gba wèrè síbi iṣẹ́. Bóyá dẹ̀ ti ya wèrè tẹ́lẹ̀ tó wá This one ya now, wèrè this padà. one, after me for this company, na him be the next person. Any motor wey you do wey you no work, make dem return am to oyinbo.